níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Alu-Sunnah. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Alu-Sunnah. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún gbogbo ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Alu-Sunnah TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Alu-Sunnah TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. Wájà Zainab, bàbá tó bí ọ, yẹ̀mí wùlì màháàjì. Bàbá tó bí ọ àfáà ni bí yà bá fẹ́ di ọ́, kò sí ti bàbá rẹ̀ ò lè ná lérí bí àwọn má di ọ́. Àmọ́ tó bá di òfin Ọlọ́run tó bá kọlu òfin Ọlọ́run, ó ju bàbá rẹ̀ ní sọ yìí. Bàbá tó bí ọ rẹ̀ kò lè gbà ọ́ lè wájú Ọlọ́run. Bàbá ti so yìí kí yín tán ní ṣe gbogbo àṣẹ rẹ̀, gbogbo ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ àti ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àti ọ̀rọ̀ bó ti lo ayé rẹ̀ ọwọ́ ọkọ rẹ̀ lọ́wọ́. Ọkọ rẹ̀ yìí ló lè gbà ọ́ lẹ̀ wájú Ọlọ́run. Bàbá tó bí òun lè gbà ọ́ lẹ̀ mọ́. Ìtọ́kọ rẹ̀ bá wí fọ́lọ́run nípa rẹ̀ lólúwa ọ̀gbọ́. Ìjọ tó bèrè bá kú tọkọ rẹ̀ bá dúró bí sàárè rẹ̀ lórí gbogbo ẹ̀yà àfà ìyàwó mi lọ́wọ́ ńlẹ̀ yìí o. Mo jẹ́rìí rẹ̀ wájú Ọlọ́run pé ń kírun, mo jẹ́rìí rẹ̀ pé ń gbàwẹ̀, mo wá jẹ́rìí rẹ̀ kó bìnrin ni fún mi. Kò sí ń tó lè dí obìnrin lọ́wọ́ kọ́mọ́ wà lìjẹ́ náà. Torí òun nìkan ló kù lẹ́ni tí ó lè gbà á lẹ̀, ẹni tí ó wàá gbà ọ́ lẹ̀ gbogbo nǹkan bá ti fẹ́ iná ni ó ṣe fún ọ̀gbọ́. Ẹ̀kọ́ kan bẹ kọ́ yẹ kí ìsìlámù oníta ni bí ìyàwó ọkọ bá jẹ́ Alu-Sunnah, torí bí n ṣe ń wú ọkùnrin yìí Alu-Sunnah ni ó jẹ tóun náà ni àmọ́ kọ̀ọ̀kọ̀ wá ó ń súnà gidi lò kìí ṣe násùnàṣù àti súnàṣùnà súnà tó gbádùn lélẹ́yìí torí súnà gidi kan ò ní kọ́ àwa tá a jẹ́ Sufi kọ́wá láyé sára àwọn ma lóde sọ wípé àtòun àtàwa Alu-Sunnah gbogbo wa ọ̀nà náà ta Alu-Sunnah pín sí àwọn tó wà lójú ọ̀nà ní Azari àti Ahmadu wa máa ń bàlí àwọn ní Salafiya Alu-Sunnah àwa mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní Alu-Sunnah. Alu-Sunnah wa ń ṣe wá sí ń bi ìyàwó Alu-Sunnah. Alu-Sunnah sì wípé Alu-Sunnah yìí ò gbọdọ̀ sọ̀rọ̀ wájú o. Tọ́wádìí gbogbo súnà tí ń ṣe yìí bó ti wà yìí ìyàwó rẹ̀ gbọdọ̀ bá tẹ̀lé. Ẹ gbọ́ Ajá Zainab Sufi bàbá tó bí ọ Alu-Sunnah ni wà má Sufi ni wá. Àwọn Alu-Sunnah Salafiya àwọn Alu-Sunnah Sufiya ó tẹ̀sùbá làwọn bọ́sẹ̀ wájú tẹ̀sùbá ọkọ̀ tó wá fẹ́ ọ̀hún wọn fẹ́ tẹ̀sùbá ọ̀ gbọ́dọ̀ sá nítorí wọn tó fi lè fẹ́ ọ̀ gbọ́dọ̀ sá torí kẹjẹ pé ìrùn ló ní kọ́ mọ́kì ẹ gbọ́ kẹjẹ pé ìrùn ló lóun ọ̀fẹ́ kẹjẹ pé àwẹ̀ ló lóun ọ̀fẹ́ kẹjẹ pé ní ọmọ lọ mọ́sálásí ó sì rí kó tó bẹ́ẹ̀ àmọ́ tẹ̀sùbá ọ̀rẹ́ súnà tó wọn fara mọ́ tẹ̀sùbá ju tẹ̀sùbá alẹ̀ bá a ṣe. tọ́ba ní súnà tó wọn ọgbà kó kúnlẹ̀ òun náà lọ kó o sì lọ́wọ́ gbọ́dọ̀ kúnlẹ̀ fún un ó ní tọ́wọ́ bá gbóúnjẹ fún un náà rọ́bà yóò gbé lọ́wọ́ lọ́wọ́ ni ó ti yé ọ gbọ́dọ̀ yí pé àwọn bàbá tí wọ́n máa kúnlẹ̀ nínú ìwọ gbọ́dọ̀ kú bàbá rẹ̀ ò sì ní bínú torí wọ́n ti fà wọ́n lé lọ́wọ́. ọ̀gbọ́n àmọ́ súnà rẹ̀ kọ́ á gbọ́dọ̀ kọ́ fún wọn wípé ọ gbọ́dọ̀ kúnlẹ̀ fún bàbá tó bí ìwọ òun ló lóun ọ̀gbá bàbá àti ọgbà etí bàbá tó bí fẹ́ ni kó kúnlẹ̀ fún un etí ìyá tó bí fẹ́ ni kó kúnlẹ̀ fún un tí ọba ṣe fáwọn méjèèjì tó bá dàlù kìyàmá kò tó ní rọ́nà lọ. Bọ́bá fáwọn lẹ́tọ̀ọ́ tí wọ́n tí ò fún ọkọ nírú tó fẹ́ ó ti wà láàrin méjì báwọn ọkọ lóun ọ̀fẹ́ nítọ́kọ ọ̀fẹ́ yóò máa bá fẹ́ bàbá ní ntẹ́mi fẹ́nu yóò fún bàbá ń tiẹ̀ ó sáàfù bàbá ó sì sáàfù ọkọ rẹ̀ àwọn méjèèjì ọ̀wá níta rẹ̀ nìkan kọlu Ọlọ́run ètí wọ́n ń pè lóbìnrin nù. àwọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà sílẹ̀ fún
kí súnà rẹ má jẹ́ ọkọ má jẹ́ kí súnà ọgbẹ́ ọ débi tó ní sáfù ìyàwó rẹ bí yàtí sáfù ẹ̀. bàbá mà gbọ́ ọba ní mu àgbo tìbílẹ̀ ó ní àwọn típù nàbàwí náà tóun náà máa mú sẹ́dìde. bàbá lòun nílò tiwa níbílẹ̀ lọ́lẹ̀ wá dáadáa. wọ́n àwọn eléyìí ọ̀gbọ́dọ̀ jáde ìjákújá wọ́n ti wọnú ilé ẹ̀há ni wọ́n ti dẹ̀ ha ẹni ọba wa ha obìnrin ha gbogbo ntọ́bìnrin ó kó wọn wò tá a sí lọ́gbọ́dọ̀ máa fún un ọmọ satisfy rẹ̀ ọ̀nà lè wá kúkú wà dáadáa ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ fún bàbá tó bí wípé wàláì láti bí oṣù méjì ọkọ ni oṣù mọ́ mi ọ̀gbọ́dọ̀ wíwẹ̀ ọmọ èké ni ọ̀ kí ló ti fẹ́ kú ṣe tètè ṣe ń tó ṣe kọjú tó lọ ọmọ lérí àsìkò tó bá yẹ kó o ṣe gbìyànjú o ṣe torí tó o bá ti wọ ẹjọ 55 sí 60 nísìnyí àbá gbogbo àwọn ọmọ tó ń bẹ wọn máa lọ sọpọ́tì ẹ̀ ń ta ni ẹni ọba wọ 70 years tó fi ọmọ èké òun nìkan kí ó lò ó wọn bá lò ó ládùúgbò torí kò ní ságbára mọ́ dáadáa àsìkò tẹ́ ẹ wà yìí gbogbo ara súnà ni ká súnmọ́ òbí dáadáa inú súnà ni bó o ti mú súnà ti ṣòkòtò tó o sì mú un pa níwọ̀n bá tọ́nà òun fún ọ yìí náà mú súnà tànàbì ń pa kí á súnmọ́ òbí ẹni dáadáa ká satisfy. ọlọ́wọ́ wọlé ní Muhammad ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́ Muhammad Rasulullah ọlọ́ sallallahu alayhi wa sallam ọlọ́ sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́wọ́ ní jẹ́ rúkú òjijì ọlọ́wọ́ ní jóbe yó Zainabu ọdún so yìí mí bẹ́lú mi ìmáláyé gbogbo ọmọ tí ó bí ìwọ́n náà ni ó bí fún ọlọ́wọ́ wà ṣe yín ní èrò àlìjẹ́nà òní jẹ́ ìsìlámù ọ̀pá jẹ́mọ́ yín lọ́wọ́ البرك ولا محمد رسول الله ولا صلى الله عليه وسلم ولا صلى الله عليه وسلم ولا صلى الله عليه وسلم bí mo ti dé yàyín ní ṣe ẹ dákun kí n tó ṣàdúrà ẹnìkan tẹ́sí mẹ́sẹ̀jì sí mi ọ tẹ́sí mẹ́sẹ̀jì yàyín náà níbí yìí náà ló ń tọ̀ ń wà ó ní tóun olóhùn fẹ́ béèrè kan ó ní wọ́n ní olóhùn gbọ́ pété yẹn bá fọwọ́ mú obìnrin farabalẹ̀ èyàn ti lálùwàlá ó ti lálùwàlá nínú mọ́sálásí ó wá fọwọ́ kẹ ìyàwó rẹ̀ báyìí àbáwa ó wá fọwọ́ kẹ ìyàwó rẹ̀ báyìí wọ́n lálùwàlá rẹ̀ jábọ́ lè tún àlùwàlá mi sí olóhùn gbọ́ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni àwọn kan máa ń wí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ anabi a máa kírun àsùbá tíya ńlá wa Aisha tí ó anabi a máa kírun Aisha ó wá sùn ọ̀kẹ́kẹ́ bíi bá anabi ó fèrè kàn ẹsẹ̀ Aisha ó wà ń bẹ̀ anabi ó sì gbé ẹsẹ̀ ìyàwó rẹ̀ yóò rọra sùn báyìí ẹsẹ̀ ń bá àrùn rẹ̀ lọ ẹ̀rí kan tó tún máa ń gbé dábọ́wọ́ kẹ ìyàwó wa kò bá àlùwàlá jẹ́ ẹlẹ́ẹ̀kejì káfà lùwàlá tán kọ́ wá fún ìyàwó rẹ̀ ní tẹ̀kìbílù ọgbọ ọpẹkì ìyàwó rẹ léyà yìí ọhọgì ẹ ọwọ apẹkì ẹyìn àyè kọjá lùwàlá ọgá wa sẹẹrì anabi tó bá lálùwàlá ti ń lọ mọ́sálásí ìyàwó rẹ tó bá wà lára ní tó bá ń tọ ẹ ń wọ mọ́sálásí nínú bẹ́ẹ̀ ni yóò sì ọhọgì ẹ báyìí yóò sì pẹkì ẹ ó sì ọlọ́wọ́ pẹkì ẹ èyí tí ọ̀dà ni kẹ́ ẹ máa jẹ gan-an gbọ́dọ̀ gbé sẹ́nu kó ọdún kó ọsọ di ṣingọm kó ọmọ wa jẹ èyí ń lọ bá lù wàlá jẹ àmọ́ kó kàn ara fún un lẹkẹẹ yà yìí kó sáàjẹ ìwà sáàjẹ ń kọ bá àlùwàlá jẹ ìbéèrè kejì kọ ọlọ́wọ́n jọ dààmú ọ̀sẹ̀ rí àwa ní ẹni tí ọba alámúmara tẹ́ ẹ pé tó bá ti dìmọ́ ìyàwó rẹ̀ ó ti bá wọn yóò ti sáré máa dà nkára sẹ̀rí àníkéyìn wọn sọ̀rọ̀ àbọ̀mọ̀sí àmẹ́ni ọba alámúmara ìwọ náà tó bá mà wípé ebi just a peck lásán náà ni kíra wa lè ń bi ká pẹ́ẹ̀kì ẹ̀ kófin òfin mà wípé ẹ̀kọ́ gbọ́ apá romantic sẹ̀rí àwa níbi nǹkan bá ti wá jáde lára ẹni èyí wọn nìkan lọ bá àlùwàlá jẹ́ fún béèrè ẹni tó béèrè béèrè ìbéèrè mẹ́ta ló béèrè ẹyọ kan tí mo dáhùn ni ẹmu lọ́wọ́ á padà máa dáhùn yòókù ní eré abẹ́fẹ́.